A kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti àkókò yìí. Bẹ́ẹ̀ ni a sì tún kí wa káàbọ̀ sí orí ìkànnì Àrólé Baba 1010 TV níbi tí a ti máa mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá yín náà ni ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí í ṣe kókó inú rẹ̀. Ìjọba àpapọ̀ ti tẹ́wọ́ gba ìwé àṣẹ ìwakùsà àwọn awakùsà ní orílẹ̀-èdè yìí látàrí àìṣedéédé wọn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo béèrè fún àlékún owó oṣù látọ̀dọ̀ ìjọba. Àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá méjì ní ìpínlẹ̀ Kogi. Wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ará ìlú àti àwọn olùwakùsà ní ìpínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ààrẹ ti tako ọ̀rọ̀ kan tí El-Rufai sọ nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọwọ́ ti tẹ ọ̀daràn kan pẹ̀lú ayédèrú ọkọ̀ ogun ní ìlú Àsàbà. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti tẹ́wọ́ gba àwọn ìwé àṣẹ ìwakùsà 2,200 padà lọ́wọ́ àwọn awakùsà jákèjádò orílẹ̀-èdè yìí. Látàrí àìsanwó wọn, ìgbésẹ̀ náà tí ìjọba gbé yìí ni wọn yóò ṣe àkóbá fún àwọn ènìyàn tí wọ́n wà ní ìgbọ́ni ìwakùsà jákèjádò orílẹ̀-èdè yìí. Mínísítà fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ Ọ̀gbẹ́ni Dídé Aláké gbé ìgbésẹ̀ akin náà pẹ̀lú àtìlẹ́yìn ìṣèjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe ń kàn sí àwọn iléeṣẹ́ ìwakùsà náà lọ́kọ̀ọ̀kan tí ó sì ń béèrè fún àwọn ìwé àṣẹ tí wọ́n gbà látọ̀dọ̀ ìjọba tí eléyìí tí ó fún wọn ní àǹfààní àti máa wakùsà jákèjádò orílẹ̀-èdè yìí. Aláké sọ wípé àwọn ènìyàn náà ti rúfin gẹ́gẹ́ bí àlàálẹ̀ òfin orílẹ̀-èdè yìí nípa owó tí ó yẹ kí wọ́n san fún ìjọba ṣùgbọ́n tí wọn kò san rárá tí wọ́n sì fi ojoojúmọ́ wakùsà ní orílẹ̀-èdè yìí láláì bìkítà kankan. Ó ní pé pẹ̀lú ìgbésẹ̀ yìí, àwọn àpapọ̀ iye ìwé àṣẹ ìwakùsà tí àwọn ti rí gbà lábẹ́ ìṣàkóso ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí lé jẹ́ 77,909 tí àwọn ènìyàn wọ̀nyí sì ń ṣiṣẹ́ láì san owó kankan fún ìjọba. Ó ní àti wá dá wọn lọ́wọ́ kán báyìí o kí wọ́n lọ ṣe àtúnṣe ara wọn lọ́dọ̀ ìjọba gẹ́gẹ́ bí àlàálẹ̀ ìlànà òfin lórílẹ̀‐èdè yìí. Ìròyìn eléyìí láti mú wá láti ìpínlẹ̀ Ondo níbi tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ náà Lucky Aiyedatiwa láti ṣàlékún owó oṣù wọn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ náà Lucky Aiyedatiwa fún àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ pẹ̀lú bíbéèrè fún 256 owó náírà 256,000 naira. Wọ́n ní láìpẹ́ yìí ni ìjọba kéde owó kan tí ń ṣe 73 owó náírà 73,000 naira fún minimum wage wọn. Ṣùgbọ́n ní báyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà ní kí gómìnà Aiyedatiwa tún ṣàlékún owó náà sí 256 256,000 naira. Ìwé náà tí wọ́n buwọ́lù láti ọ́fíìsì alága ẹgbẹ́ náà Comrade Adémọ́lá Ọlápàdé àti akọ̀wé ẹgbẹ́ náà Comrade Akin Sunday ni wọ́n ṣàfihàn lẹ́tà náà ní ọjọ́ Ajé Monday tí wọ́n sì ń ṣàpèjúwe ìbéèrè wọn gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà wá ń rọ gómìnà Aiyedatiwa láti tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àgbéga fún àwọn òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n máa ṣe àlékún owó wọn. Wọ́n sọ wípé ojoojúmọ́ ni nǹkan fi wọ́n sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí ètò ọrọ̀ ajé náà sì ń burú sí i. Ìdílé yìí tí gómìnà Aiyedatiwa gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ sí ìbéèrè àwọn. Àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá méjì ní ìpínlẹ̀ Kogi. Àwọn ọ̀daràn agbébọn tí ẹnìkankan ò dámọ̀ ti ṣe ìkọlù mìíràn ní Ìsànlẹ̀yàgbà ní ìpínlẹ̀ Kogi tí wọ́n sì ṣekú pa ọlọ́pàá méjì tí wọ́n wà lẹ́nu iṣẹ́. Ìròyìn fi ìdí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lọ́jọ́ ìsinmi Sunday múlẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ náà. Alága ìjọba ìbílẹ̀ náà Ọ̀gbẹ́ni Joshua Dare
bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ṣàpèjúwe gẹ́gẹ́ bí àmọ̀ọ́mọ̀ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ṣekú pa àwọn ọlọ́pàá mẹ́ta mìíràn ní ṣẹ́kípọ̀ìntì kan lágbègbè Yàgbá yìí láàrin ìpínlẹ̀ Kogi sí ìpínlẹ̀ Kwara. Àwọn agbébọn wọ̀nyí ni wọ́n ṣekú pa àwọn agbófinró méjì lásìkò tí wọ́n ṣe ìkọlù burúkú náà pẹ̀lú yíyìnbọn lákọlákọ sí ara wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi SP William Aya sísọ lójú ọ̀rọ̀ náà wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Mila Dantawale ti gbé iṣẹ́ ìwádìí kalẹ̀ lórí àwọn ọ̀daràn wọ̀nyí tó sì ní wọ́n gbọ́dọ̀ fojú winá òfin. Wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ láàrin àwọn aráàlú àti àwọn awakùsà ní ìpínlẹ̀ Kebbi. Ìṣẹ̀lẹ̀ burúkú ni eléyìí láàrin àwọn aráàlú àti àwọn awakùsà ní ìpínlẹ̀ Kebbi nígbà tí àwọn ikọ̀ méjèèjì bẹ̀rẹ̀ sí í jà tí wọ́n sì ṣekú pa ara wọn. Gẹ́gẹ́ bí àlàyé lórí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Yauri ní ìpínlẹ̀ Kebbi tí ó sì mú kí ìjọba ó kéde kónílé-ó-gbélé láti aago 10 alẹ́ títí di aago 7 àárọ̀ ní agbègbè náà. Wọ́n ní wàhálà náà bẹ̀rẹ̀ látàrí èdè-àìyedè láàrin àwọn awakùsà wọ̀nyí tí ó sì mú ẹ̀mí lọ́wọ́ àti bíba dúkìá jẹ́ àti àwọn ohun mìíràn tí wọn kò lè sọ. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ló ní ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ ní ọjọ́ Sátidé nígbà tí àwọn awakùsà wọ̀nyí ṣe ìkọlù sí àwọn aráàlú tí wọ́n sì pa ènìyàn. Ní báyìí ni àwọn ẹbí àwọn ènìyàn tí wọ́n pa wọ̀nyí sì dáwọ́ ìjà padà ní ọjọ́ kejì. Wọ́n ní àwọn awakùsà wọ̀nyí ló ti wá ya wọ àárín ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná sun ṣọ́ọ̀bù àti àwọn ọ̀kadà tí wọ́n rí pẹ̀lú bíba àwọn dúkìá mìíràn jẹ́. Alága ìbílẹ̀ agbègbè náà ọ̀gbẹ́ni Abubakar Suwaibu ló ti pàṣẹ fún àwọn agbófinró láti tètè dá sí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú kíkéde ìlú òfarọrọ àti kónílé-ó-gbélé. Iléeṣẹ́ ààrẹ ti kó ọ̀rọ̀ El-Rufai dànù lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai sọ ní kòpẹ́kòpẹ́ yìí nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Eléyìí tó ní ìṣèjọba náà ní ìtumọ̀ tó sì ń ṣì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́nà. Olùbádámọ̀ràn sí iléeṣẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà. Eléyìí tí El-Rufai sọ nípa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú ìṣèjọba rẹ̀ lọ gbére lẹ́yìn ọdún 2027. Ó wá ṣàpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ ìbanilórúkọjẹ́. Ó wá ní tí El-Rufai bá fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kó sọ, kó dẹ́kun àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n kóra wọn jọ máa ń sọ sí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Ọ̀nànúgà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti ṣe ìdíwọ́ fún ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027 òun náà ni àlá wọn kò lè ṣẹ. Nígbà tó jẹ́ wípé gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ tí wọ́n dá ló ń bù wọ́n lọ́wọ́. Eléyìí ló fa àwọn ọ̀rọ̀ burúkú àti irọ́ kàbìtì tí El-Rufai ń pamọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọwọ́ ti tẹ ọ̀daràn kan pẹ̀lú ayédèrú ọkọ̀ ogun ní ìlú Àsàbà. Ìròyìn eléyìí ni yóò máa ṣàfihàn fídíò kan tá ò máa mú wá fún yín ní belenja látàrí arákùnrin kan tó lọ kun ọkọ rẹ̀ sí àwọ̀ iléeṣẹ́ ogun tó sì fi ń lo jìbìtì káàkiri ìpínlẹ̀ náà. Wọ́n ní ọwọ́ ti tẹ̀ báyìí o nígbà tí ó ń ṣe àtẹnujẹ́wọ́ fún àwọn agbófinró ìpínlẹ̀ náà. Ǹjẹ́ ní belenja ẹ jẹ́ ká mú fídíò náà wá sí ojú ìwòran yín. My people, this man wey una dey see here, his name is Mr. Fabian. He is from Delta State. He was caught with a fake military van carrying 420 pack of Indian hemp. He
was arrested by Delta State Police Command for impersonation. It has been confirmed that Mr. Fabian has been into this business since 2014. This costs a lot of money. In fact, for somebody like this to have even got the guts, first of all, to paint a vehicle in an army color, wrote Nigerian Army, branded it in Nigerian Army, then with a genuine Nigerian Army plate number. You know, it shows the kind of society we are living in. So he's arrested. We are seriously investigating him. We want to know how he come about the vehicle, how he come about the Nigerian Army number, and even the uniform he's wearing. He's a fake, not a genuine Nigerian Army personnel. So that we are making all effort. Despite all this, you see the danger that these substances will cause to the psyche of innocent Nigerians. Only God knows. They are better imagined than even thinking about it. After all the investigation, it has been confirmed that he was the one who changed the color to army color. He was the one who repainted the car to army color and also wrote the number to army and also the plate number. He was the one that built. According to the uniform, he said that he was the one that bought the uniform, that he did all this so that for easy passage, so that he can pass freely, so that the security personnel will not stop him on the way. He did all this for easy passage. They will think that he is a real soldier while he is a fake soldier. So hear from the horse's mouth. When I finished school, I couldn't get a good job. I was a driver, commercial driver. So from where I come from I'm from Delta State here, Kwale. Most this kind of business is the thing that is prevalent in that kind of society there. So being that I went to school a little, I thought of a device how I can transport it without much frictions. What prompted this disguising of the car to this? It was not this color. During the lockdown, all states closed their borders, so we couldn't pass. So I now thought of a way to change this so that when I'm coming, they'll see it's official card. Ní báyìí a ò ní rí jù báyìí lọ fún ìròyìn ti ọjọ́ òní. Ǹjẹ́ kí a tó mú ìròyìn náà wá sí òpin lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀. Ìjọba àpapọ̀ ti gba ìwé àṣẹ ìwakùsà padà lọ́wọ́ àwọn awakùsà látàrí àìsanwó wọn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo ti béèrè fún àlékún owó oṣù látọ̀dọ̀ ìjọba. Àwọn agbésùmọ̀mí ṣekú pa ọlọ́pàá méjì ní ìpínlẹ̀ Kogi. Wàhálà ńlá bẹ́lẹ̀ láàrin àwọn aráàlú àti àwọn awakùsà ní ìpínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ààrẹ ti kó ọ̀rọ̀ El-Rufai sọnù lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọwọ́ ti tẹ ọ̀daràn kan pẹ̀lú ayédèrú ọkọ̀ ogun ní ìlú Àsàbà. A kí yín bí ẹ ṣe ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Títí di àsìkò míì tí a tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ́yín, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Àròlé Baba 1010 TV2 kí ẹ sì máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ǹjẹ́ títí di ìgbà míì tí a tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ́yín, la fi kí wa wípé ká fi re pàdé o.